Seyi Makinde ẹ bá mi táàgì Seyi Makinde. Seyi Makinde kan gentle lójú ni ọlágídí ọkàn kì í gbọ́rọ̀. Seyi Makinde ìgbọ́rọ̀ ọlágídí ọkàn gentle lójú ni ọlágídí inú. Ntọ́ bá fẹ́ ṣe ni. O innocent face ẹ rí tẹ́ ẹ bá wọn Seyi Makinde ẹ máa rí ọkàn ní innocent face lóní. Ṣùgbọ́n tí mẹ́nu rẹ̀ ó burú jẹjọ lọ. Ẹni tí mẹ́nu Seyi Makinde ó burú ju ejò lọ. He has innocent face. But his innocent face with his rigid mind. He has rigid mind also. He doesn't care. He doesn't bother. Ko ba ma takiti. Ko ma fori dole. Se ri ko rerin ni. Se ri ki Seyi Makinde ko rerin ri. Se ri po sonu. E ri po sonu. Enti rerin lady ko rerin. Gani Adams. Baba Gani, Iba Gani Adams. Ẹ ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́. Ẹ ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ o. Ẹ̀yin lẹ allegation ko lo Sunday Igboho ni. Ẹni wà náà àwọn tí ó pa Bọ́lá Ìgè. Ẹ rí evidence kankan proof ẹ o. Àgbàlagbà kan kì í ṣe langbalangba o. Kódà ko manu èyàn máa kọ́lé kéèyàn máa jíso o. Kódà o. Kódà ko manu èyàn máa kọ́lé kéèyàn máa jíso. Aburú ni. Ó burú. Ó burú. Karo so modi. Karo di ma so kidi ọmọ ti gbófo ni o. Ti tèmi ni o. Iba Gani Adams. Oyè tẹ́ jẹ́ oyè ilẹ̀ Yorùbá ni o. Inú wa dẹ̀ dùn. Orí ẹ̀yin náà ti ṣe dáadáa ṣáájú nílẹ̀ Yorùbá. Tó bá wá rẹ̀ báyìí, a lè blame yín. Ṣùgbọ́n ẹni tó náà ṣe fẹ́ bẹ̀rẹ̀ sí ní gbìyànjú lórí ilẹ̀ Yorùbá, ẹ má dá lọ́wọ́ kọ́. Àwọn ajá yín tí ń gbó káàkiri, ẹ pè wọ́n wọlé, ẹ fún wọn lóúnjẹ. Tájá bá ń gbó ibi nípa, ẹ fún àwọn ajá yín lóúnjẹ. Ẹ má jẹ́ káwọn ajá yín sọ yín lẹ́nu. Ṣé ẹ mọ̀ pé tí wọ́n bá ti na ajá máa alájá lára, alájá náà ń lo náà yẹn. Iba Gani Adams, ẹ má jẹ́ kí àwọn ajá yín ó sọ yín lẹ́nu. Àwọn ajá yín tí ń gbó káàkiri ilẹ̀ Yorùbá yìí, ẹ mú wọn so. Ẹ mú wọn so. Ẹ mú àwọn ajá yín so. Ẹ̀yin ni mo bá lọ́rọ̀. Torí pé àwọn ajá yín yìí yóò máa mú àbùkù kàn yín. Àwọn ajá yín yìí èyí tó ti darúgbó ń bẹnu ajá yín tí ó máa pàgbàlagbà lóhun, àgbàlagbà àyà, àgbà akàn. Ọ̀dọ́ ajá ó ń bẹ nínú àwọn ajá yín yìí. Ọmọ kékeré ajá ń bẹ nínú àwọn ajá yín yìí. Táwọn ọmọ kéékèèké ajá bá ti ń ṣe bí ọ̀dọ́ ajá, tá ń ṣe bí ọmọ kéékèèké. Ṣé mọ̀ pé ọmọ kékeré ajá yóò fẹ́ practice bá ṣe ń bùyàn jẹ. Ẹni tí bá ń bẹ ládùúgbò tó bá gbọ́n yóò fọ́n kùmọ̀ lórí ni, yóò kú dànù ni. Èèwọ̀ làgbàlagbà ajá tó ti darúgbó arúgbó ọjọ́. Tó náà tó ń gbó. Baba Gani Adams ẹ mú àwọn ajá yẹn so. Mímú so àwọn ajá yẹn ni ò ní jẹ́ káwọn èèyàn máa kẹ̀yìn lábùkù. Torí pé àwọn èèyàn sọ wọ́n ní lára ń bẹ lára yín pé lára olè ṣùgbọ́n mi sọ mo ní rọ́ ni. Mo ní bàbá ò mọ bí ó ṣe control àwọn ajá wọn ni. Bàbá ẹ control àwọn ajá yín. Torí èèyàn dáadáa la mọ̀ sí láti lè. Ẹ̀yin náà dẹ̀ ẹ dẹ̀ gbìyànjú. Ibi èèyàn kan bá dẹ̀ gbé ìgbìyànjú rẹ̀ dé. Tẹ́lómi náà bá ṣe tán láti bẹ̀rẹ̀ ṣe ń bẹ̀. Ò nídìí àti bínú ẹ̀. Ká fi ọwọ́ wẹwọ́ òun lọ́wọ́ fi mọ́. Bàbá ẹ fi ọwọ́ wẹwọ́ pẹ̀lú olóyè Sunday Igboho. Ẹ má jẹ́ kí àwọn ajá yín, ẹ má jẹ́ kí wọ́n sọ yín lẹ́nu. Ẹ má jẹ́ kí àwọn ajá yín ó sọ yín lẹ́nu. Àwọn èèyàn ti rí gẹ́gẹ́ bí alábọ̀dé ẹ̀yin àti Seyi Makinde. Èmi ti ń fojú wo Seyi Makinde gẹ́gẹ́ bí alábọ̀dé. Torí tí kì í bá aṣọ alábọ̀dé nílẹ̀ Yorùbá, kí ni rísì tí òfin ní jẹ́ kí Sunday Igboho wọnú gbó? Kí ni rísì tí òfin lè pe ìpàdé gbogbo àwọn security àti local security ni àti àwọn advance one ni àwọn major security àti local one kó pè wọ́n mọ́ra pé gbogbo yín ẹ ṣiṣẹ́ papọ̀ ẹ wọnú gbó. So Iba Gani Adams ẹ ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ ẹ mú àwọn ajá yín so. Tó bá jẹ́ pé ilẹ̀ rán wọn ẹ fẹ́ bá tí wọ́n jẹ́ ni o. Torí pé iṣẹ́ tẹ́ ẹ rán wọn iṣẹ́ tí ọ̀tọ̀ fún ọmọlúàbí láti rán ọmọ ọlọ́mọ lè rán wọn. Iba Gani Adams ẹ bá mi share program yìí kí ẹ bá mi tag Iba Gani Adams kán lè rí. Ẹ dákun ẹ bá mi tag Seyi Makinde kán lè rí. Tó bá wá jẹ́ pé kì í sẹ́yìn lẹ́rán wọn àwọn ni wọ́n ṣẹ́ jẹ́ náà da iṣẹ́ ara wọn jẹ́. Àìmọ́ṣẹ́ kọ̀ orógùn ní máa jẹ́ kọ́ orógùn torí bomi gbóná. Torógùn bá dẹ̀ torí bomi gbóná kéde ó ṣe nǹkan ó ṣe o. Yorùbá kí ni ń ṣe wá ná? Kí ni ń ṣe wá ná? Tá a lè tọ̀ sójú kan, tá a lè fọwọ́sowọ́ papọ̀. Ìgbòho òdùn kò fẹ́ dọ̀gá o.
ṣùgbọ́n tí ń dùn ó ní pé bó lórúkọ tó náà ó ṣe ṣẹ́kù nílẹ̀ Yorùbá kì í ṣe tọ̀gá èèyàn lè má jọ̀gá torúkọ rẹ̀ ó dẹ̀ ṣẹ́kù èèyàn lè má jẹ ọ̀gá ṣùgbọ́n pẹ̀lú pátákótákó tó bá kó láyé òfin máa rántí rẹ̀ ìgbà Gani Adams àwọn ọmọ yìí ò ṣe dáadáa o ẹ̀dẹ̀ ń rí wọn ẹ̀dẹ̀ lè kọ́ṣán wọn wọ́n á ṣe dáadáa o wọ́n á ṣe dáadáa o wọ́n á ṣe dáadáa o ẹ mú ajá yín so ẹ̀dẹ̀ fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú failure to do so a máa disregard yín a máa regard yín as ọmọ àlè ilẹ̀ Yorùbá ni a regard yín gẹ́gẹ́ bí ọmọ àlè ilẹ̀ Yorùbá. ilẹ̀ Yorùbá tá a wà yìí àwọn bàbá kan ni wọ́n kọ́kọ́ lò ó àwọn bàbá kan ni wọ́n kọ́kọ́ kọjá níbẹ̀ ogun tó jára wájú kò yẹ kó jẹ ọmọ ẹ̀yìn àgbà tó jìn sí kòtò ó fi kọ́ ará yòókù lọ́gbọ́n ni àwọn ará yòókù yẹn tán náà bá wá padà jìn sí kòtò orí wọn ò pé nìyẹn ẹni tí ń lọ wájú ó jìn sí kòtò ìwọ tó wá ń bọ̀ lẹ́yìn tó wájú ó jìn sí dáàdì sẹ́ń kòtò orí ẹ̀ ò pé nìyẹn. Bàbá Gani Adams ẹ mú àwọn ajá yín so ẹ mú wọn so àdúrà ló yẹ ká gbogbo àwa tí ẹjẹ àmọ́ àfàdúrà ran Sunday Igboho lọ́wọ́ ẹjẹ àmọ́ àfàdúrà ran lọ́wọ́ ẹjẹ àmọ́ àfàdúrà ẹ wo ẹnu ọba tí Sunday Igboho wọnú gbó ẹ wo àwọn àti tuntun sáà mọ̀ pé lítìọ̀ ń bẹ nínú igbó yẹn sáà mọ̀ pé nǹkan àlùmọ́nì ó ń bẹ nínú igbó yẹn ẹ wá wo wọ́n ti kó àwọn ọmọ yẹn according to allegedly wọ́n ní àwọn ọmọ yẹn ti wà ní border Benin Republic sí Nàìjíríà inú igbó yẹn wọ́n jọ kó ya pé ọlọ́jà nìjẹ́ inú igbó yẹn ọlọ́jà Kaduna inú igbó yẹn lọ́jà Kútọ́nù ọlọ́jà Kútọ́nù ẹ dem promise ẹ máa gbà wọn ọmọ ọlọ́mọ lẹ̀ ẹ máa gbà wọn lẹ̀ ẹ máa gbà wọn lẹ̀ more than 50 days ọmọ ọlọ́mọ bẹnu igbó Seyi Makinde òun sùn pẹ̀lú ìyàwó rẹ̀ òun bá ìyàwó ẹ̀ sùn àwọn obìnrin tí ń bẹ ńbẹ̀ ìyàwó rẹ̀ náà obìnrin ni ẹjọ́ ń bára yín sùn àwọn ọmọ ọlọ́mọ tó ń bẹ nínú igbó àwọn ìyàwó tí ń bẹ ńbẹ̀ ńlọkọ̀ ń gbòòrò àwọn ìyàwó wọn di ìyàwó Boko Haram torí tí Boko Haram tí bandit báyìí jí obìnrin gbé ó ti di ìyàwó bandit àwọn bá sùn kò tó dé àní ó sì ń bẹ láwọn tán bá mọ̀ lù sùn náà bàbá obìnrin bá sùn káwá jẹjà rí àǹfààní obìnrin bandit ò ní jí obìnrin gbé kọ́ mọ́ bá sùn lẹ́yìn ìgbà tí wọ́n bá lù wọ́n bíi kẹ́kú wọ́n á lù wọ́n bí ẹni tí ò léèyàn lẹ́yìn ìgbà yẹn wọ́n tún bá wọn sùn wọ́n bá wọn sùn sẹ́rù situation yẹn ló yẹ ká fi kéèyàn máa fi falẹ̀ sẹ́rù situation yẹn ló yẹ ká máa fi sòṣèlú reason yẹn I can never blame Tinubu for this issue torí ó ń fún yín ní security fault àlẹ́ di ẹ̀bí yẹn di Tinubu has no any fault on this issue ó ń fún yín ní security fault 12 billion every month ṣé every month ni àbí every year 12 billion ìsì ọ̀dà pé every year ni ìgbà wọn náà máa ń gba security fault náà sí every month ni àbí every year ẹ jẹ́ kí n go ẹ jẹ́ kí n rí ẹ dákun ẹ̀yin tẹ́ mọ tẹ́ current ṣé yearly náà máa gba security fault ni àbí ń bọ̀ ẹ jẹ́ kí mi gún sí ẹ jẹ́ n sí màá sí ní ìfún security fault yẹn màá mọ 12 times yes yearly ni every year and gba security 12 billion every year yearly ni every year ni 12 billion every year for security vote 12 billion 12 billion 12 billion every year ni kì í ṣe monthly every year ṣé 12 billion náà pọ̀ tó láti secure life and property tí ń bẹ ní state 84 billion láàrin 7 years tí Seyi Makinde ti lò lórí ìjọba ó gba 84 billion fún security vote lábẹ́bẹ́ Ọ̀yọ́ state ò ní helicopter Ọ̀yọ́ state wọn ní èsì gbé helicopter èlò ní ta helicopter èlò ni wọ́n ń ta helicopter nínú 84 billion èlò ni wọ́n ń ta helicopter nínú 84 billion 1 billion monthly yes every month
wọ́n gba 1 billion fún security vote 1 billion yẹn for yes bẹ́ẹ̀ ni for 12 months ó jẹ́ 12 billion ni wọ́n gbà 12 billion ni wọ́n gbà lóṣù kan àbí ni wọ́n gbà ní lọ́dún kan bẹ́ẹ̀ ni monthly 1 billion yes 1 billion lóṣooṣù 1 billion for security vote every month 1 billion 1 billion every month sọ wájú owó kékeré sọ jẹ́ owó kékeré ibo ni wọ́n ná sí kí ni wọ́n fi ń ṣe kí ni Seyi Makinde fi ń ṣe ibo ló ná sí ẹbí lèrè náà ẹ̀yin ará Ọ̀yọ́ state ẹbí lèrè náà ẹ̀yin ará Ọ̀yọ́ ẹbí lèrè ibo ló ná sí kí ló fi ṣe kí ló fi ṣe kí ló fi ṣe so àkànlé dúró pẹ́ lọ́wọ́ dá kí lọ́wọ́ dá kí lọ́wọ́ fẹ́ dá ìmúra ẹni lẹ́gbẹ̀ẹ́ ní ká sọ pé ọlọ́run da ẹja fáwọn ọlọ́run lọ́wọ́ are you crazy fata ẹni ọlọ́run lọ́wọ́ èèyàn sí ọ ọlọ́fà ọlọ́run kọ́kọ́ kó sún wọn kọ́kọ́ fìyà jẹ ná kọ́lọ́run tó máa bọ́ fìyà jẹ ọlọ́run bọ̀ta tọ́ ọba déyàn bá sẹ̀mí máa kọ́ lù bí kókú kí n tó fà lọ́run lọ́wọ́ ọlọ́run fọ ọlọ́run mọ̀ta kí ló ń ṣe é tọ́ ọba lọ́wọ́ fa èèyàn kan lọ́run lọ́wọ́ wàá máa jẹ ìyà jẹ gbé kọ́kọ́ dáṣẹ̀ díà fún láyé àwọn gómìnà tẹ́ àwa ní kókó wájẹ afa ọlọ́run lọ́wọ́ ẹni tó yà á mú ká dádọ̀bálẹ̀ ká sí ẹgbà gidi fún èèyàn kó wájẹ ọlọ́run ẹjẹ́ àfilẹ̀ ẹjẹ́ àfàfọ́ ọlọ́run kí ló ń fà fọlọ́run kí ló ń fà fọlọ́run wàá máa jẹ ìyà ìfà wàá máa jẹ ìyà ìfà fàkínní ilẹ̀ fọlọ́run ọlọ́run kan sọ pé sédè dẹ̀rẹ̀ ní ọdẹ ọgọ́ ni o ṣe léyìí wọn gbá ọ lórí ẹ ọlọ́ọ̀fà lẹ́fọ̀ lọ́hùn o tún ṣe mí wọn tún gbá ọ o tún lọ́ọ̀fà táyé èrè ó ti bàjẹ́ tán ọlọ́wọ́ máa wé ẹran ni ọlọ́wọ́ máa wé ẹran ni ìyàtọ̀ ọlọ́run fi máa jẹ́ èèyàn ọ̀tọ̀ ni ọlọ́run gan kórìíra kéèyàn gọ̀ tọ́ ọ bá gọ̀ ọlọ́run máa wé ẹni pé dèdèrè ní ọgọ̀ ọlọ́run kọ́lọ́run sún jẹ fún ẹ ibi ń pa ọ ọlọ́run ènìyàn kan wá gbóúnjẹ fún ọ wá gbé wájú ẹran wá ń bọ̀ wá lé ẹran wá jẹun jẹrẹ wá lọ fẹ ẹran lọ́lọ́lọ́wọ́ ìgbóríyẹ ti dàrú èyí ẹrù òtí àtúnjá mọ wájú èèyàn kan tó wá ń bọ̀ ọwọ́ agbóúnjẹ yẹn ọwọ́ ń gbé lọ ọwọ́ ni èèyàn kan ló sì gbé fún ẹ̀yìn tó wá gbé mọ fàyìn lọ́wọ́ o ò lè wọ́ òkò tó o bá lè dámú kó o wọ́ òkò gidi kó o sọ́ọ̀lù lágbárí wà ní mọ fàyìn lọ́wọ́ ebi yẹn ọ̀pá ọ ebi máa pa ọ gbogbo nǹkan kọ́ là á máa kó lọ́wọ́ we have to máa wà kó àbára èyí ti ha ọwọ́ àdìkọ́dà ní tá a bá gbìyànjú lé lórí tí nǹkan yẹn ọba mú ìgbẹ́yìn látò gbé nǹkan lórí kádàrá wà á kọ́kọ́ gbìyànjú lórí nǹkan wà á gbìyànjú láti gba nǹkan yẹn padà wọ́n fẹ́ gba ẹ̀tọ́ ẹ̀ lọ́wọ́ rẹ ọwọ́ náà wà á relent ó gbìyànjú láti gba ẹ̀tọ́ rẹ tó o bá wá gbìyànjú tí gbìyànjú yẹn ọba mú ìgbẹ́yìn lọ́wọ́ àtọ́ gbé lórí pé bọ́lọ́run ṣe kọ́ nìyẹn mo gbìyànjú ọlọ́ọ̀ni ò gbà bẹ́ẹ̀ so torí de eléyìí àní fi àwọn tí wọ́n bá ń tẹ ẹ̀tọ́ wa mọ́lẹ̀ àní fi wọ́n lẹ̀ àwọn náà máa kóbò wọn tó bá jẹ́ pé ọ̀rọ̀ ẹnu láàfi kóbò wọn á kóbò wọn ní tá a bá ń lágbára láti fi bá wọn jà làwọn náà fi bá wọn jà anybody tó bá ti ń tẹ ẹ̀tọ́ wa mọ́lẹ̀ ní tá a bá ní lágbára ọlọ́mùí social media is for everybody nínú tọ́lọ̀ fi fún wa lágbára ní social media wa ọlọ́mùí kò sẹ́rù wa lódì àwa náà máa kóbò pẹ̀lú ọ̀rọ̀ ẹnu á tún láti rí á jẹ́ ká yọ ọmọ orú èèyàn tẹ́ jẹ́ tá a bá lágbára láti arrest yín tá a lágbára láti fi ń sẹ́wọ̀n tá a lágbára láti mú yín so á sì lágbára láti sọ̀rọ̀ àròjọ yín fáyé àròkájọ́ ògùn lọ á máa ròyìn kiri ni a máa ròyìn kiri ni ẹ dákun ogun ẹni tó bá fẹ́ sí umura August ọ̀wọ́n rárá à ń kó yẹn lọ sí umura àti ají umura August ó ń gbóná fẹlifẹli ìwọ́n tó bá fẹ́ sí umura kọ́ má bàa bọ̀ sówó alágbèdá iléeṣẹ́ GANI travel and tour iléeṣẹ́ GANI travel and tour umura August wa 2.9 ni ọjà ń jẹ àárọ̀ ọjà ń jẹ alẹ́ àwa náà lágbó tẹ́lì fún ọ gbogbo tọ́ọ̀tẹ́ máa ṣe àwa náà la máa kó yín lọ sanwó kankan oúnjẹ ọ̀fẹ́ lẹ́dẹ̀ máa jẹ tẹ́fìdé ọ ò lè ra tíkẹ́ẹ̀tì fúnra rẹ o àwa náà lábọ̀ láti inú 2.9 rẹ náà láti inú òwò náà 2.9 inú 2.9 rẹ ibẹ̀ láti bọ́ ṣe físà inú 2.9 rẹ ibẹ̀ láti bọ́ ra tíkẹ́ẹ̀tì inú 2.9 rẹ ibẹ̀ láti bọ́ gba hòtẹ́ẹ̀lì inú 2.9 rẹ ibẹ̀ láti fún ọ ní aṣọ aram àtún fún ọ lọ́fẹ̀ẹ́ aṣọ ìram so àfún ọ lọ́fẹ̀ẹ́ so inú 2.9 rẹ gbogbo ààyè tìyára gbogbo jẹ́ máa tìyára lọ àwa láti máa gbé yín lọ lọ́fẹ̀ẹ́
inú 2.9 rẹ ó tún máa jẹ́ jẹ àárọ̀ jalẹ́ lọ́fẹ̀ẹ́ 2.9 ní umura August ẹ tẹ̀lé wa lọ ìwọ tó bá fẹ́ lọ umura August ẹ pè nọ́mbà mi sórí 080 36 33 33 13 ìwọ tó bá fẹ́ ṣe umura wa is very very genuine and authentic umura August wa ó dẹ̀ cheap 2,900,000 2,900,000 2,900,000 080 36 33 33 13 ìwọ tó bá fẹ́ bá wa lọ umura August wà dẹ̀ wò wà enjoy life hotel tó dẹ̀ súnmọ́ Haram lágbà fún hotel tó súnmọ́ Haram tó súnmọ́ Kaaba hotel yẹn lágbà fún yín bẹ́ẹ̀ ni oúnjẹ gidi kì í sóúnjẹ tó níyó oúnjẹ tó yò tó tún lè jẹ tán lọ́ọ́ máa jẹ láàárọ̀ àti alẹ́ kì í ṣe rọ ìwọ tẹ̀lé wa lọ kó tó bá dé tí ó bá rí bẹ́ẹ̀ wá sọ kó ṣe fídíò kó sọ pé irọ́ làfà ń pa kó sọ pé irọ́ làfà ń pa ó ọ̀dẹ̀ ní sanwó fún wa kówó rẹ̀ wọlé umura August is 2.9 naira 2.9 million naira ni 2.9 million naira so kódà tẹ́ bá tún dé airport kẹ́ tó wọnú bàálù á tún fún yín lóúnjẹ tẹ́ jẹ kẹ́ tó wọnú bàálù ẹ tún jẹun kẹ́ tó wọnú bàálù kẹ́ tó wọnú bàálù láàfin ní aṣọ ìrámù yẹn àyè gba aṣọ ìrámù yẹn kẹ́ tó wọnú bàálù ẹ dẹ̀ jẹun so lẹ́yìn ẹ̀ àṣẹ òṣò ò ní di owó kankan tó tún san mọ́ tó bá ti san 2.9 ò ní di má mú kankan lọ́wọ́ ò ní di kó mú kankan lọ́wọ́ táàbì lọ táàbì wọ̀ tó bá fẹ́ gbé wẹ́wẹ́ lọ́wọ́ ìwọ tó bá fẹ́ràn wẹ́wẹ́ ìyẹn ọ̀kan wa títí wa ìtọ́kàn wa ni pé ká fún ọ lóúnjẹ àárọ̀ ká fún ọ lóúnjẹ alẹ́ gbogbo ibi tẹ́lẹ̀ máa sì yára lọ àwọn aláàmọ́ gbé lọ lọ́fẹ̀ẹ́ ẹ̀ nídìí kẹ́ tó máa sanwó mẹ́ mọ́ so ẹ tẹ̀lé wa lọ umura August ẹ tẹ̀lé wa lọ kẹ́ ẹ pé nọ́mbà mi sórí 080 36 33 33 13 asalaamualeykum wa rahmatulahi wa barakatuh.